Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Ẹ̀yin fi wá sí wa wọ́n ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eegun aláre kí Ọlọ́run ọba kọ́lọ́mọ dojú ti ẹ̀dá kọ́lọ́mọ fi àìsàn sí wa kí ọjọ́ alẹ́ gbogbo wa kọ́lọ́mọ jẹ́ kára rè lọ́jọ́ alẹ́ kọ́lọ́mọ ọba kọ́lọ́mọ fi àìsàn kọ́lọ́mọ fi gbé ẹ̀yin àti èmi kọ́lọ́mọ fi gbé wa dé ìfọ́sọ́gbọ́n tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó ń yáyàn lẹ́nu ó dẹ̀ jẹ́ nǹkan tó ń báyàn lẹ́rù ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ń kọ̀yàn ní omi inú ọ̀rọ̀ rẹ o ẹ gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn jáde tí wọ́n ń sọ nípa Agbala Gabriel àwọn kan náà dẹ̀ tún jáde wọ́n ń sọ̀rọ̀ nípa ìyá àbíjọ ọmọ Arayele àti ọmọ ìyá àbíjọ ọmọ Arayele because ẹ mọ̀ tí wọ́n bá gbé nǹkan sílẹ̀ tí wọ́n bá ní kí èèyàn méjì ó jáde síta kan sọ perspective wọn from different angle ni àwọn méjèèjì tán jáde síta yẹn ni wọ́n máa fi wò ó àwọn kan sọ̀rọ̀ wọ́n blame Agbala Gabriel àwọn kan náà sọ̀rọ̀ wọ́n blame ìyá àbíjọ ọmọ Arayele kọ́lọ́wọ́ ṣàánú wa Ọlọ́run ọba ló mọ nǹkan tó Ọlọ́run ọba ló mẹjọ dá kò sí báwo ìdá bá a ṣe lè gbọ́n nínú gbọ́n níta tó Ọlọ́run ọba ló ní kápá lórí wa so eléyìí la tún rí gbọ́ pẹ̀lú bí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ táwọn èèyàn jáde síta àwọn kan ń support àwọn èèyàn kan against àwọn èèyàn kan commend àwọn èèyàn kan wọ́n ń condemn kọ́lọ́ ṣàánú wa kọ́lọ́ mọ̀jẹ̀ ká sórí ṣe so eléyìí la tún mú wá fún yín nípa ọ̀rọ̀ Agbala Gabriel àti ìyá àbíjọ ọmọ Arayele so ẹ wá nǹkan fìdílé nǹkan kẹfẹ yìí mo kí o gbogbo ẹ̀yin èèyàn gbogbo èèyàn mi pátápátá o Ọlọ́run ó bá ń dúró tí Ọlọ́run bá ń wà pẹ̀lú yín o ẹ ṣé o good mother kí lọ pẹ̀lú. ẹ ṣé àdúpẹ́ o ìyá àbíjọ ọmọ Arayele ń kí gbogbo yín pé ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá ní pílátífọ̀mù ọkọ̀ àwọn single mother tẹ́ ẹ dá 3 million fún wa ẹ ṣé wọ́n dá 3 million fún wa láti fi dá wa padà sílùú Èkó ẹ ṣé àdúpẹ́ iná ò ní tọ́wọ́ yín àpò yín ò ní gbẹ ẹ ní mọ̀ṣẹ́ ẹ ní mọ̀ya o wọn ò ní fi yín tẹ́sàlẹ̀ ọkọ̀ wálé o lórúkọ Jésù wọn ní fi yín sàkó sílé o ẹ ṣé gan thank you very much o appreciate o àti ìyá àtọmọ wa ń dúpẹ́ pé ẹ ṣé o ẹ ní dayo àròkágbẹ̀yìn ayé yín o wọn ò ní padà gbẹ̀yìn náà wá tọrọ owó ní social media ayé yín o ẹni dẹni àbíká ẹni dẹni àgbéká o làálàá kòkó bíní kí òní wọnú ayé yín o ilé àtọmọ àtẹbí àtàrà wa olùwàṣẹ wa lógo ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ ṣé gan o ẹ ṣé o. ṣàánú mi ẹ wo bí tí mo ti. gbọ́ màmá mọ́. nínú igbó tí mo ń sọ̀rọ̀. Okay. Nínú igbó tí mo wà yìí ṣe bíbẹ̀ mo ra mánéjì ẹ̀ ṣùgbọ́n ńgbà tí gbogbo eléyìí wá dé ńgbà oríṣiríṣi èyí wá dé oríṣiríṣi ní ṣẹlẹ̀ ẹ wò mí báyìí ẹ wò bí mo ṣe dà mi báyìí kọ́ ni mo rí tẹ́lẹ̀ ẹ wò mí o nǹkan tẹ́ fẹ́ ló ń béèrè tí mo fẹ́ ni pé kí ó ṣàánú mi kí wọ́n mú mi kó ń bí. ẹ jọ yín èèyàn ti ní 1.2 ìgbàjú bẹ́tà ẹ jọ. rí i pé wọ́n dín 1.2 owó yẹn a máa rí bọ̀ kí mo tó máa fẹnu sàtàwọn èèyàn mi ṣé ọ̀dọ̀ Agbala Gabriel lẹ ṣì wà báyìí ṣé àkàtà ẹ̀ náà lẹ ṣì wà báyìí ibẹ̀ lẹ ṣì wà. ẹ jẹ́ kí mọ̀ ní ọkẹ́ ẹ̀ máa rí kan yẹ́ká máa sọ̀rọ̀ ẹ jẹ́ kí mọ̀ ní kí wọ́n lè jọ máa sọ̀rọ̀. mọ́mì àǹtí ẹ lè máa bá mọ́mì sọ̀rọ̀ tán bá flow àǹtí. And the account of that's the account on the screen 2112007 account ló wà ní screen. Àǹtí tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́mì àǹtí ọmọ màmá ẹ lè máa bá wa dáhùn tí màmá ò bá lè flow ṣé àkàtà Agbala Gabriel náà ṣì wà. ilé tí Agbala Gabriel kọ́ fún wa ibẹ̀ la ṣì wà ibẹ̀ la wà báyìí. nínú ọgbà yẹn náà àbí. kí ni mọ́mì ẹ máa bá wọn dáhùn kí ni àdójúkọ tí màmá ń face níbẹ̀. Hello. À ń gbọ́ yìí ọmọ Nàìjíríà ń gbọ́ yìí ẹ lè yọ Bluetooth kó ẹ máa bọ̀ káwọn ọmọ àmáṣà ní ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ káwọn ọmọ bẹ́ẹ̀ ni o ibẹ̀ láwa ibẹ̀ nìyí o. àǹtí ẹ̀yin dà kó má jẹ́ pé ọmọ ṣọ́ọ̀ṣì kan ló ń sọ̀rọ̀ fún lẹ́yìn ẹ̀yin dà ẹ gbójú wá ẹ má bínú mà ọmọ mi yín ṣáà ni wọn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé níbí báyìí láti ìgbà tó ti gbé wa débí èmi gangan fúnra mi iṣẹ́ ìránṣẹ́ mi ò lè lọ mọ́ mi ò rí ọjà kankan tà níbí báyìí
màmá ò rí kan ṣe kan kò sáláàánú kankan kò sí nǹkan kan tó ń wọlé ebi yẹn pọ̀ kò sí nǹkan kan rárá inú igbó ni bíbá yìí ọjà spiritual materials lèmi ń tà tí mo kó sínú ṣọ́ọ̀pù bíbá ó wà ń bẹ̀ kò sẹ́ni tó fẹ́ rà á inú igbó ni bíbá yìí inú igbó ni bíbá yìí àbátí ẹ̀ wá ní ká faradà ṣùgbọ́n àmọ́ bí bíbá ṣe máa rí lọ́jọ́ ọ̀la torí àríwé ilé gbà wọ́n fún àríwé ilé. Okay, hold on. Lẹ́yìn ẹ má bínú tíìmù ẹjọ́ tí bá ti ń go astray ẹ fà mí padà o ẹ má bínú because this question will come on many platforms. Àǹtí ẹ má bọ̀ ẹ má dáhùn mọ́mí ẹ má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́mí kó má di pé wọ́n lọ gbéyà kan wá ló ń sọ̀rọ̀ fún yín because ibi tẹ́ wà yín nìsín ẹ̀dá tí ẹ mọ̀ ní orí program yìí. Now mọ́mí nígbà tán kọ́lé fún yín a rí i pé wọ́n tún ra àwọn nǹkan sílé fún màmá wọ́n dẹ̀ sẹ́ pé wọ́n ń fún wọn lówó lóṣooṣù how that is true èlò ló máa ń fún yín lóṣooṣù. wọ́n sọ yí pé kí wọ́n máa fún wa ní owó lóṣooṣù wọ́n gbà lóṣù kínní oṣù kejì ń ta rí mọ nìyẹn. Okay. lẹ́yìn oṣù kejì yẹn a rí nǹkan kan mọ́. That's okay. After a month after mama had been put to the gbowó mọ́ okay now àǹtí iṣẹ́ yìí ń gbé pẹ̀lú màmá ni torí nǹkan tá a gbọ́ ni pé wọ́n lè kó lẹ̀ ń gbé ẹ̀ máa ń wá àwọn ọmọ yín wà lọ́dọ̀ màmá how true is that? Okay. nígbà tá a pé ọdún kan bí báyìí tágbàlá Gabriel ò dá sí wa mọ́ láti jẹun difficult mo ní láti padà sékòó kí n lọ máa struggle so that a lè máa róyìn jẹjẹ láàrin ìgbà tí mo fi wà lẹ́kọ̀ọ́ yẹn ni sickness màmá fi worst òun ló fi worst ó worst hàn rí ìtọ́jú for like 6 months so mo wà force láti padà wálé mo padà wálé nígbà tó owó ṣọ́ọ̀bù mi náà due lọ́hùn so pangolo mọ́tò yẹn pangolo torí ìsàlẹ̀ mọ́tò yẹn padà já mọ́lẹ̀ ń bí báyìí ni. ìṣẹ́jú nǹkan tá a lọ sí àmì là ń sọ o èmi ò sára ṣọ́ọ̀ṣì o nǹkan tá a rí tó post torí àwọn àkàn tẹ̀lé màmá kó sì pé a padà lẹ́yìn Àgbàlá a rí lórí social media pé wọ́n ra nínú owó táwọn èèyàn dá fún yín wọ́n ra márúwá fún màmá tí wọ́n fi ń jẹun ní every week òun náà nìkan how true that one táwọn ní márúwá ṣẹ́yìn lẹ́ni ní àbí màmá náà rà fún. àǹtí Fúlúkẹ́ Dáramọ́lá àwọn ni wọ́n bá mi wá èèyàn tó fún mi ní márúwá tuntun ká tó dé Àgbàlá Gabriel ní o. ok ẹ̀yin lẹni márúwá yẹn before irú post ẹ̀ ń gbà ẹ̀fọ́ márúwá fún yín ẹ̀ fi ń jẹun. ìwà àti Fúlúkẹ́ ni márúwá fi tọ́ mi. ok ma. gbèdé bíbá yìí òun gan la fi kẹ́rù débi. ọ̀dọ̀ mi ò yẹ kó mi wà nísìn mà níbo ni márúwá yín wà nísìn. ti knock engine márúwá ti knock. ó kà ó ọ̀nà yẹn tóbi ọ̀nà yẹn ò dáa now last one kí n fa àwọn èèyàn lẹ̀ ní pé now báwo no how safety ní ìsìn ìjọba pé ẹ ti wà nínú ilé màmá ṣì ń gbé náà inú àkàtà yẹn now ẹ wà lọ́dọ̀ wa ń bí ṣe how safe mama will be after this because nǹkan mi sọ bẹ́ẹ̀ now we don't want to be like wà á rí wọn kọ́lé fún wọn tán ọ̀yẹ́ now how safe mama ṣe mama ní ìsìn ṣe ẹ fẹ́ mọ̀ máa lọ sí kó padà ní because nǹkan mẹ́ta mo ní a ti rí tó wọ̀n sára Nàìjíríà tí ó wà compromise pé gbogbo ayé ló mọ̀ pé bí tẹ́ ń gbé yẹn àwọn èèyàn kan mọ̀ ní pé inú igbó ni àti ilé tán kan fún Muyideen sá lọ adé tán gbé fún ìyá gbóǹká kí lórúkọ ẹ̀rọ mi létí Suwe Bèbè oyè yín now ṣé tá a bá fún yín lówó ní ìta ràn yín lọ́wọ́ tẹ́ ẹ láti máa mú mọ́mọ́ yín lọ sí Èkó kí màmá máa lọ rá àwọn èèyàn kan lọ gbà tọ́jú. bẹ́ẹ̀ ni o àti rẹ́dì tẹ́ bá ní báyìí àti rẹ́dì àti rẹ́dì báyìí. báwo wá ní ìwé ilẹ̀ àti gbogbo property tán kó fún yín ṣe máa ta ni àbí wọn kówó ilẹ̀ fún yín. mọ́mí ìwé ilẹ̀ yín kọ́ gbogbo ilẹ̀ yín kọ́ ilé màmá ń kọ́ balẹ̀ fẹ́ ṣe. Gbọ́n nǹkan tó fẹ́ sọ lastly màmá báwo wá ní ìwé ilẹ̀ àti ilé tán kọ́ fún yín balẹ̀ fẹ́ ṣe. wọ́n fún wa ní ìwé. ok wọ́n fún wa ní ìwé àmọ́. ok tenant ní nínú Àgbàlá. bí a bá lè fi rent tá a bá ríyàn tó máa rent ẹ̀. nínú igbó ibi táyà ò lè gbé ok ak team mo hang up báyìí ọlọ́run á ṣe now kí la fẹ́ ṣe fún àwọn báyìí kí la fẹ́ raise what are we looking to do. Kí la fẹ́ raise mọ́. Kí la fẹ́ raise mọ́. Àǹtí ẹni sùn àǹtí kẹ̀kẹ́ náà pẹ̀ ńkọ́ níbo lẹ wà báyìí. wọ́n ló ti náàkì. ó ti knock engine ẹ̀ ti knock engine ẹ̀ ti knock.
Níbo lẹ wá gbé sí? Nígbà tí kì í wíṣìn gẹ̀ ti fọ́. Okay. Níbo lẹ wá gbé sí? Níbo ni kẹ̀kẹ́ wà báyìí? Níbo ló wà àǹtí? Mo ti tó ẹ lọ sí ibì kan lọ́nà ọ̀dọ̀ wọn New tí wọ́n lariwo Garage. yẹn ti ń wá. ọ̀dọ̀ wọn lariwo yẹn ti ń Network wá. inú gbó níbẹ̀ yẹn crown network kò lè dá mọ̀ yẹn lára. AK gbogbo ilé kí la fẹ́ ṣe fún mama, ìlú la fẹ́ raise fún mama because we have to have something. Kọ́ dẹ̀ máa kọ́ lè ṣẹ́rí èmi fẹ́ gbà nímọ̀ràn ni o, and I might be wrong. Tọ́lọ́ bá mi bí kárí nǹkan ṣe fún mama. Kọ́ ẹ̀ tí agbọ́n máa kúrò because mama ò lè wá mẹ́rin kọ́ máa gbówó lọ́wọ́ wa o. We need to think about it. Kọ́ máa lọ fún mama lọ́rùn, kọ́ máa lọ fún ọlọ́run mọ́lé o. Lovers all over the world, à ń mú ilé wa sórí ìkànnì wa láti kọ́ ara wa lẹ́kọ̀ọ́ òye ọgbọ́n ìjìnlẹ̀ because ibi téèyàn ó ti kẹ́kọ̀ọ́ náà ilé ayé náà ni gbogbo tí ó ṣẹlẹ̀ sí ènìyàn náà ilé ayé náà ni ó dé báyìí kọ́ ló ṣàánú wa kọ́ ló má jẹ́ kí ara nífẹsẹ̀ sí. A ti rí a lot of video tó ti jáde táwọn èèyàn ti jáde síta tó ti sọ̀rọ̀ rẹpẹtẹ gbogbo ẹ̀ náà àwọn máa mú wa fún ẹ̀yin tẹ́ jẹ́ viewers wa as update lórí ìkànnì wa yìí. Ẹ sáà bá wa subscribe, ẹ tan notification bell yín so that anytime tá bá ti drop new video new update so ẹ máa lè rí notification. So we love you all. I appreciate supporting you so far. Thanks for watching.